Orúkọ mi Solomon Ọláṣẹ́wò tí gbogbo ọdẹ ń pè ní Kóródó níjọba àbílẹ̀ Ọdẹ́dá local government Ìlàfin ní abílẹ̀ wa. Mo máa ń ṣe ọdún Ògún lọ́dọọdún. Àwọn ìyá mi mẹ́rin kan wà tó jẹ́ pé wọ́n máa ń bọ Ọya, wọ́n máa ń wá láti Abẹ́òkúta wá bá mi bọ́. Ìkan jẹ́ Ọya Kẹ́mi, ìkan jẹ́ Àfikọ́ya, ìkan jẹ́ Ọya Táyé, ìkan jẹ́ Ègúdọlá Ọya. Ọdẹ máa ń lo bí ọ̀sẹ̀ kan. Wọ́n wá sọ fún mi pé wọ́n ti fẹ́ máa lọ lọ́la o, pé kò sẹ́ni tó máa mú lọ, pé kí n lọ dẹ̀ wọ́n á ní ó dà pé tí n bá ríran pa o. Wọ́n á ní wọ́n yẹ lọ ìdí Ọya nìyẹn torí ilé Ọya ni gbogbo wọn máa ń sùn. Wọ́n wá lọ ìdí Ọya, wọ́n wá lọ mú ṣìnáàbù kan ní ìdí Ọya yẹn. Wọ́n wá ṣàdúrà fún mi. Ègúdọlá yẹn wá ṣàdúrà fún mi pé bí mo ṣe ń lọ ìran ni máa pa mi ìpáyàn. Èmi kẹ́lẹ́ rí mi tètè jáde ní orí alẹ́. Ó máa ń tó nǹkan bí 1 sí 2 kí n tó jáde. Bí mo ṣe jáde ní nǹkan bí 1 sí 2 yẹn, mo ti ṣọdẹ mi ò rí nǹkan, but tó máa tó nǹkan bí 3. Mo jáde ní òkòkò kan, wọ́n á rí ọmọ ẹtu. Ọmọ ẹtu lélẹ́yìí kẹ́, ọmọ ẹtu ṣé ọmọ ẹtu ni mo máa fún ọmọ ìyá yìí. Mo wá sọ fún ẹtu yẹn wípé tí n bá ṣọdẹ lọ, tí n bá rí nǹkan kan, ìwọ ni màá wá pa o, ìwọ ọmọ ẹtu yẹn o. Bí mo ṣe lọ nìyẹn. Nígbà tí màá já ọ̀nà yẹn, wọ́n ń pe ọ̀nà yẹn ní ọ̀nà Ọdẹ́bọ̀. Mo rójú ẹtu kan, mo pa. Mo tún máa rìn síwájú, mo rábò ẹ̀, mo pa. Ó jẹ́ méjì, mo fi méjì kọ̀gí. Mo ṣe fẹ́ fi méjì kọ̀gí ẹ báyìí, mo ti máa ṣe bẹ̀rẹ̀ báyìí, mo ṣe rójú akọ àtabo lẹ́gbẹ̀ẹ́ra wọn nìyẹn. Mo ṣáà pa, mo fi ìkìkan ni mo fi pa méjèèjì. Ó jẹ́ mẹ́rin bẹ́ẹ̀ yẹn. Mo ní Ọlọ́run Ògún máa ṣe o, wọ́n á ní kí n máa lọ o. Mo tún jáde níbẹ̀, mo ní tó bá ti di ilẹ̀ bàbá mo máa fi máṣíìnì kó ẹtu yẹn. Mo ṣe jáde báyìí, mo jáde sí ọ̀nà Ẹdọ́bẹ̀ yẹn padà. Kí n gba ọ̀n pé ọ̀nà yẹn ní ọ̀nà Ẹ̀gàn, kí n jáde padà kí a máa dàbílé ẹgbẹ́ títí báyìí. Mo tún rójú ẹtu kan, mo pa. Mo ṣáà pa 6. Mo á ní àdéhùn làdéhùn pé kí n padà lọ bá ọmọ ẹtu tí mo rí yẹn pé bóyá ìyá ẹ̀ ó lè ti padà débẹ̀. Nígbà tí màá débẹ̀ báyìí, mo ṣáà rí ọmọ ẹtu yẹn, mi rí ìyá ẹ̀. Nígbà tí màá gbójú wọ̀ kan, bí mo ṣe rí yẹn nìyẹn. Mo bá yìnbọn sí, mo pa. Mo ṣe ní kí n gbé ẹtu yẹn báyìí. Mo ṣáà rí pé ẹsẹ̀ lélẹ́yìí, mo rí ṣù àfi bí ṣù bí nǹkan. Mo ní ṣé tó máa ń wọ bàtà ṣù ni? Mo gbé lẹ́mi gbé. Nígbà tó yáyà, mo wájú mo ọ̀tún. Tí mo sọ yìí ó ti ń lọ bí nǹkan bí aago 5. Mo wájú mo ọ̀tún, mi ò rí nǹkan kan. Mo ṣáà gbé, mo gbé sínú àpò ọdẹ. Mo kó àwọn ẹtu tó kù, mo kó mọ́ra wọn. Wọ́n á gbé máṣíìnì, wọ́n á ní kí n ta 3 nù ẹtu yẹn. Ẹtu tó wọ ṣù yẹn, mo kó mọ́ 2. Ó jẹ́ 3 pé ìyẹn ni màá ta o. Wọ́n máa ń pe obìnrin kan ní Ìyá Káyọ̀dé ní Kílà, ìyẹn ni mo pè. Nígbà tó débẹ̀, torí ẹtu 2, torí kẹta yẹn, ó ní òun ra eléyìí o. Àbí kó ra gbogbo ẹ papọ̀ o. Ó ní rárá, ó ní kí àbí ṣé mi rí nǹkan tí ó wà ní ẹsẹ̀ ẹ̀ ni. Ó ní rárá o, ó ní àbàmì ẹtu lélẹ́yìí o. Ó ní irú ẹtu ló ń pè. Ó ní ṣù lélẹ́yìí wọ. Ó ṣáà ra 2 yẹn. Wọ́n á pe ọmọ kan, ó wà ní Kílà, ó wá ń jẹ́ Múkúlì. Wọ́n á pe ìgbà tó dé. Ó wá ní òun ra ẹtu lélẹ́yìí nǹkan bẹ́ẹ̀. Mo ní nǹkan tí ó rẹ̀ ni pé àfi kó ra o. Ìgbà tó wá dé lẹ́sẹ̀kẹsẹ̀, mo á gé ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn, mo gé kúrò ńbẹ̀. Nígbà tí mo gé kúrò ńbẹ̀, ó ṣáà ra ẹtu yẹn. Ó ní ó wá sun. Nígbà tó dé Kílà, ó sun ẹtu yẹn. Nígbà tó sun ló wá fi tà. Àtijọ́ yẹn báyìí, mo wá fi mọ ọdẹ tó kù, wá sọ pé ẹtu tó ń pè ní ẹtu onípaka ni. Bó o ní ẹsẹ̀ rẹ̀ yẹn ṣe rí? Ẹsẹ̀ yẹn bí ká sọ pé màálù onípátákò. Ó wà nínú pátákò bí kí ẹsẹ̀ yẹn kó tó wà nínú pátákò míì. Ó wá gbórin ju ẹsẹ̀ ẹtu lọ. Ẹ̀yin lẹ́ẹ̀kan wo tẹ́ lọ́wọ́ ṣù. Ó wọ ṣù bẹ́ẹ̀ tí o bá rí bí ìgbà tó wọ bàtà ni. Ó wọ bàtà ni. Ó wá rí sọ̀rọ̀, ó yàtọ̀ sí ti. Ẹsẹ̀ yẹn wá tó bí ẹsẹ̀ gàlà. Ó tó bí bí ẹsẹ̀ gàlà. ìgbà gbé ẹsẹ̀ ẹtu wọnú. Bí ẹsẹ̀ sáìsì ẹsẹ̀ gàlà wájú. Ó tó bẹ́ẹ̀. Bákẹ́ ẹsẹ̀ ẹtu nọ́mà kò máa ń tó bẹ́ẹ̀ yẹn. Ó ní ẹ̀yin fi lé bọ́yọ̀ wọ ṣù ni. Ó wọ ṣù o. Irú ẹtu wo lẹ́tu? Ẹtu akọ ẹtu ni. Ó wá jẹ́ ẹtu funfun. Ó kọ́ wo lẹ ní wọ́n ń pè? Ẹtu tó wọ ṣù. Àlọ́ ó kọ́ wo lẹ ní wọ́n ń pè? Ẹtu. Ẹ pè lẹ́tu káwọn ní ẹtu báyìí ní jẹ́ rí báwọn. Ẹtu onípaka. Onípaka. Bẹ́ẹ̀ ni ẹtu onípaka. Ṣé ẹ ti parí? Mo ti parí. Ẹ ti parú ẹ̀ rí? Dáadáa. Lẹ́yìn ìgbà yẹn mo tún ti parí. Lẹ́yìn ìgbà yẹn mo ti parí. Ó ti jẹ́ 3 tí mo ti pa. Ẹtu onípaka. Ẹtu onípaka. Tí ó dàbí ìgbà tó wọ bàtà. Bẹ́ẹ̀ ó wọ bàtà ṣù. Ẹ̀lẹ́. Yes sir.